lele gbogbo ẹlẹ́ ẹ̀nà mi kàwọ́ owó pé olóbì sọ wọ́n ní olóbì máa sọ mọ́ ibi owó bá wà lówó bá lọ. ìgbà funfun lọ́rọ̀ mi àwọn gbogbo lọ́rọ̀ mi ò ẹni bá mọ̀ wẹ́ wọ́n bá lọ. ìṣẹ̀ṣe òun làgbà ẹ̀sìn. ìṣẹ̀ṣe òun làgbà ẹ̀sìn. ìṣẹ̀ṣe òun làgbà ẹ̀sìn. èní ní ìṣẹ̀ṣe ọmọ òtún nífẹ̀ẹ́ èní ní àṣekágbá ọdún ìṣẹ̀ṣe nílùú Ìbà èní ọjọ́ Sunday Ajẹran ló jáde yìí ẹwẹrò lẹ́yìn Ajẹran àwa aládé ẹ̀jáde wá wòran wa Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà àti délé ní ó ìlú Ìbà la kalẹ̀ sí yìí níbi àṣekágbá ọdún ìṣẹ̀ṣe ti ọdún 2024 nílé Oníbà Ẹkùn Akọ́lédọyẹ́ ọmọ afẹ́jáyanjá ọ̀pẹ́ pọ̀ níbà wọ́n ṣe po ní ìyẹ́kú ilé epo ẹran lẹ̀ ń wò yìí ẹran. Ajẹran Oníbà Ẹkùn ẹwẹrò ekula ìgbàṣàwórì ibú. mo rẹ́ran lé ní o mo rẹ́ran o Ajẹran ló ń ṣírò yìí o. Ajẹran wọn ní kó wẹ̀yìn ẹ wò bó lọ́mọ ogun wẹ̀yìn ẹ wò. àwọn onígbà rẹ̀ abẹ́ pa wọ́n wọ́n làwọn ti ṣe èkú ìyàwó lè sí ẹ̀bá ní sí. Onígbà ẹ̀kú. Ajẹran ìlú Ìbà òun ni ẹ̀ ń wò yìí ẹ̀rí pẹlẹmbẹ wò lénìí o ṣé ẹ̀ ń wèrò lẹ́yìn Ajẹran mákàyín Ajẹran kìkìjà.
Ajẹran lẹ́ ń wò lórí òkè yìí. Pẹ̀lú gbogbo báyìí bú ajẹran ọ̀lẹ kò lè jà, ìyá ẹ̀ ò lè bẹ́, bẹ́ẹ̀ lọmọdé ń bẹ́, gbogbo oríṣiríṣi má fi lù sọ. Ajẹran ti bọ́lẹ̀ o. Kábíyèsí Oníbà Ẹkùn, kábíyèsí Oníbà Ẹkùn, kábíyèsí Oníbà Ẹkùn. Àbálẹ̀ ń wò tó ń milẹ̀ ń gbẹ̀ yìí. Àbá ló yá ẹ̀kọ́ ẹgbà fún wọn.
eégún ajẹran eégún ńlá ni ṣẹ́rí bá jẹran ṣe ń ṣírò iwájú ààfin Oníbà Ẹkùn ló wà yìí bàbá tí ń retí ẹ̀. Oníkábíyèsí mò ń bọ̀ ẹ jẹ́ ń ṣeré fún yín ná. Ajẹran ló ti déwájú Oníbà yìí tó ń fi orí balẹ̀ lẹ́yìn tó ṣírò lọ sọ́tún ó ṣírò lọ sósì ó forí balẹ̀ fọba bẹ́ẹ̀ ni ọba ló léégún. Ọtí àtowó l'Oníbà ń gbé fún báyìí. Èrò yìí pọ̀ jù lẹ́yìn ajẹran. Eégún ajẹran Oníbà yìí ó jẹ́ eégún tó fẹ́ràn púpọ̀ nílùú Ìbà. Wọ́n ṣe fẹ́ràn ọba bẹ́ẹ̀ náà fẹ́ràn eégún ajẹran yìí. Òun lẹ ṣe rí tèrò pọ̀ lẹ́yìn ẹ̀ jáǹtìrẹrẹ. Kò sọ́jọ̀gbọ́n tó lè mọyì èrò tó wà níbí lénìí. Owó ni kábíyèsí ná wọn nílùú kékeré yìí. Ajẹran ní ẹbìlà ẹ yàgò ẹbìlà ṣe rí ohun tó wà lọ́wọ́ ẹ̀ àdá aláàmù ni kì í ṣeré o.